Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin tèmi, ṣé rí bọ́n ṣe bójú Aunty Kemi jẹ́ ní orí Instagram? Aunty Kem. Àbẹ́ẹ̀ rí ilé ayé yín. Expired journalist. Odidi ọmọ governor tó dàdàkúdà lọ́jọ́ alẹ́. A failed mother, failed journalist, failed everything. Ọ̀rọ̀ Regina ṣe rí bẹ́ẹ̀ ṣe gbé parí. Wọ́n ní Regina ti padà sọ́dọ̀ ọkọ ẹ̀ sìn bá ẹjọ́ Aunty Kemi ibo lẹ fẹ́ fojú sí. Ẹ jáde bẹ́ẹ̀ ṣe ń gbà ti Priscilla nìyẹn, ọmọ tí ò ṣẹ̀yìn tí ò ròyìn torí pé ẹ̀ ń bá Ìyábọ̀ Òjó jà, kò sí nǹkan kan tẹ́ ẹ̀ ṣe fún Priscilla débi pé ẹ tún lára débi pé ẹ tún gbé àdírẹ́sì ilé ẹ̀ jáde nígbà tó lọ bímọ. Aunty Kemi, kí ló dé tó jẹ́ pé you are the bearer of bad news. You are the ring bearer of bad news. Tó bá ti di pé kán pín bad news, especially about obìnrin, nǹkan tẹ́ ẹ̀ lè achieve, ó máa easy fún yín láti bring obìnrin down. Which is so sad. As a mother, you call yourself. Tẹ́ ẹ̀ bá ti ẹ̀ bímọ obìnrin, ọkùnrin gan tẹ́ ẹ bí gan, ta ló gba ọmọ lọ́wọ́ yín? Wọ́n ti mọ̀ pé jíìn wèrè tó wà lára ìyá, ó máa wà lára àwọn ọmọ náà. Ẹ bímọ ọkùnrin mẹ́ta kalẹ̀, kò sí nǹkan kan tó ń gbà lọ́wọ́ yín. Ọmọkùnrin tó jẹ́ pé gold ni. Wọ́n fi yín sílẹ̀ kẹ́ máa ṣe rádaràda. Rédèrèdè ló ń gbẹ̀yìn èèyàn. Mo ní kó má jẹ́ pé lára ìpè tán ṣẹ́ fún bàbá yín gbà yẹn náà ló ń já yín. Ẹ wo bẹ́ẹ̀ ṣe jáde tẹ́ ẹ pé Regina ní John Key. Ṣé tí ẹ máa ń gbàgbé ọjọ́ kan pé ẹ ti ẹ lè pàdé àwọn pípọ̀ wọ̀nyí ni? Àbí ẹ lè need ẹ̀yin dẹ̀rẹ̀ pé wọ́n pé gbé yín wá kẹ́ wá tọrọ owó Aunty Kemi. Wọ́n pé gbé yín wá kẹ́ wá tọrọ owó. Kí lọmọ yẹn ṣe fún yín torí pé ó ní problem pẹ̀lú tani ò kì í ní problem pẹ̀lú marriage. Ẹ̀yin gangan ní orísun ìṣòro when it comes to marriage torí ilé ayé yín kò mú yes. When it comes to marriage, Aunty Kemi, ojú yín bó. You don't see a lot. From kẹ́ gbóyún school, wọn ò gbọ́mọ lọ́wọ́ yín tẹ́ máa ké online báyìí ni. Wọn ò bá yín tọ́jú ọmọ. You single-handedly take care of a child tó tún ní autism. Ọmọ 36 tí ò mọ left from right. Kò dá kéèyàn máa ṣèkà. Ọlọ́run ti mọ yín bó ṣe rí yín yẹn náà ló ṣe dá yín pẹ̀lú àwọn ọmọ yín bó ṣe dá yín. What has Regina ever done to you? A mọ̀ pé a lè ganu sí, ká fi ṣe ganu sí nation pé Regina orólówó bá lọ. But at the same time, going deep and deep, of course. Kí ló ń porúkọ ẹ̀? Ned used to play bloggers. Kò sí nǹkan tẹ́ lè sọ fún mi. Ìgbà tóun àti Leila jà, it's easy for Ned to come outside and just say, ẹ̀yin èèyàn o, nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. It's easy for Ned to say that because ara Ned ò gbádùn, Ned ò wà okay. It's not okay. That man is not okay. Ìgbà tóun àti Leila jà ló bẹ́ síta fara tó bẹ̀rẹ̀ sí ń sòṣì ọ̀rọ̀ tó ń sọ oríṣiríṣi tó ń ba gbogbo ẹ̀ jẹ́ pé ó lọ ṣe surgery ni o, ó lọ pẹ̀lú ọkùnrin míì ni o, ó ti di Regina sí gbogbo wọn ní John Key. Gbogbo èèyàn ní John Key torí pé he want to save face pé he is a failed husband. That man dey fail on those wives. Ọwọ́ ẹ̀ ò ká wọn. But he want to save face, he will now pay you. Èló ló sọ fún yín, Aunty Kemi? Gbogbo ilé ìtàn dẹ̀ ti sọ fún yín láti ọjọ́ yẹn, èló ló ti là yín? Ẹ wá mọ́rọ̀ Regina sẹ́nu ọmọ kékeré. Ṣebí mo sọ pé ẹ tó lè mọ́rọ̀ Regina ṣe bẹ́ẹ̀ mọ́rọ̀ Priscilla sẹ́nu. Priscilla ò tó fẹ́ bàbá arúgbó torí pé ẹ̀ ń bá Ìyábọ̀ jà. Ẹ mọ́rọ̀ Priscilla sẹ́nu. Bẹ́ẹ̀ ṣe ń stock Juma, lẹ́ ń stock Prince Rakim, tẹ̀ ń ṣépè fún wọn táwọn pé wọ́n máa God. Aunty Kemi ẹ wò ní sùn re. Tí kò bọ̀ ní sùn re. Ní sùn re. Kí ló dé náà? Why are you always bittered when it comes to young lady getting married? Ṣé torí pé kò sí anybody tó kórùka sí yín lọ́wọ́? Kò sí anybody tó fẹ́ fẹ́ yín? Igi eléèrà ni yín. Igi yín ò lè sèso rere torí ẹ̀ náà ṣe kọ̀ yín tó sọ yín di rejected baby mama. Rejected baby mama. Rejected journalist.
You are always bitter and angry, especially tó bá ń ṣe nǹkan tó dáa, nǹkan rere, ẹ máa bínú. Tó bá jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó, ẹ máa bínú, ẹ máa jà. Ìgbà tí Priscilla ń ṣe wedding tó ń bímọ, ṣe lè bẹ̀rẹ̀ sí ń pa oríṣiríṣi irọ́. Bẹ́ẹ̀ ṣe ń mú wọlé ilẹ̀ ń jọ̀ mọ́lé ilẹ̀ ń jọ̀ mọ́lé bíi pé ẹ ti ní psycho disorder kan. Bẹ́ẹ̀ ṣe ń parọ́ mọ́ Juma lẹ́ ń parọ́ mọ́ Prince Rakim, kò sí irọ́ tẹ̀ pa. Àwọn yẹn tó ń ṣe nǹkan rere ni o. Ìgbà tí marriage Regina bó ṣe bó ẹ wò ó sì báyìí wọ́n ti wá padà àǹtí Kẹ́mi ibo lẹ fẹ́ fojú sí ọ̀rọ̀ yín wọ́n máa dálẹ̀. Wọ́n máa wá fi yín ṣẹ̀sìn pé àṣẹ bí ayé woman ṣe bàjẹ́ lélẹ̀. Tó bá yẹ ẹ máa ṣe 500 naira challenge pé kọ́ máa dówó fún yín, kọ́ crowdfund yín. Ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ìlérò pé ẹ sọ pé ẹ need the media house kí Nàìjíríà ṣàánú yín? Nobody is going to pity you because you are a very wicked person. Ẹ rántí nǹkan tẹ́ ṣe nígbà tí ọ̀rọ̀ money case. Ṣé mọ̀ nǹkan tẹ́ ṣe tẹ́ fojú yẹ ẹ̀ rí títí tó yẹ pé ikú ọmọ yẹn ló pàyà ẹ̀? Ṣé mọ̀ nǹkan tẹ́ ṣe? Ẹ̀yin ìka àgbàyà, àgbà játijàti, àgbà yín ò tó lé kó dalẹ̀ kó sí nǹkan, gbogbo nǹkan lọ́lọ́run fi jẹ yín yà. Gbogbo nǹkan tó náà fi ṣe ìrọ̀rùn fóbìnrin ló fi gbogbo ẹ̀ jẹ yín yà. Why are you like this? Why? How? Ta ló bà ayé yín jẹ́ bí eléyìí? Ta ló ṣe yín bí eléyìí? Kí ló dé tí ayé yín fi rí bí eléyìí? Have you asked yourself, do you used to ask yourself pé ìwọ Ọlọ́run o? I mean, how can you even see little children progressing in life or making mistakes in life, and the next thing ni pé you will be digging and be digging and be digging. Bẹ́ẹ̀ ṣe máa dig grave ara yín jọkàn ni. Bẹ́ẹ̀ ṣe máa dig tẹ́ nílé bọ́ta mọ́. Ẹ̀yin ìka ọ̀bàyéjẹ́ àgbàyà yìí, àgbà játijàti. Ẹ wo bí Saida Bush ṣe bọ́jú yín jẹ́. Ẹ̀yin aṣòṣì máa mọ̀. Ọmọ tí yín rè ẹ rí wọn tọ́jú wọn yanjú mọ́ yín lọ́wọ́. Àwọn ọmọ ọlọ́mọ lẹ máa ṣépè fún tẹ́ máa wọ́n náà láti bà ti wọn jẹ́. Ọ̀rọ̀ tó sọ fún yín ọ̀tọ̀, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀tọ̀. Wọ́n sọ pé John kì í ní Regina. Ṣé Regina gan jẹ́ èèyàn tó ń ṣe kìíní? Ká sọ pé wọ́n sì ní wa òun fà, òun ṣe gbogbo ẹ̀. Bọ̀ ojú lásán gan nìyàn fi ń ṣe wèrè ni. Ṣojú lásán ló fi máa dónẹ́ẹ̀dì ni. Ká sọ pé ó ń fà o, ó ń use o, kì í ṣe John kì í nà. Tó bá jẹ́ John kì í àti mọ̀. Ààrẹ ò ní balẹ̀, ó máa gbọ̀n pìpìpì ẹ̀rí Two-Face ni. Ẹ̀rí bó ṣe máa ń mú wọn tó máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ ni. Àwọn John kì í máa ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ ni. Ẹ̀rí Natasha bó ṣe ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀, he likes them shaking. A ti mọ̀. Ọmọ yẹn rí ibẹ̀ yẹn wọ́n ti choke ẹ̀ pa ló fi kúrò ń bẹ̀. Wọ́n ti choke ẹ̀ pa kó tó voice out. Wọ́n ṣẹ̀ ń lù ni. Ṣé wọ́n ṣẹ̀ ń lù inú ilé yẹn ni? Ó ń dẹ̀yà dáadáa on a steady. Bọ̀ ẹ máa sá sẹ́yìn olówó torí pé wọ́n á fún yín peanut, owó tí ò lè là yín, owó tó jẹ́ pé ẹ sì máa gbowó kan tó jẹ́ pé last àgbàmọ́ yín ló sì máa jẹ́ ńjọ́ kan. Ẹ̀yin ìka ẹ̀. Ṣèbí ìgbà tí Lisoso náà bẹ ṣe ń gbowó lọ́wọ́ Lisoso nìyẹn. You dey collect money from Lisoso now. That's why you are dragging Priscilla. Tẹ́bẹ̀rẹ̀ sí ń wá nǹkan tí ò sọnù kí at the end of the day kí ló wá yọrí sí fún yín? Kí ló yọrí sí fún yín? Ṣèbẹ́yìn lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ìgbéyàwó yẹn fún ní ọdún méjì, pé lẹ́yìn ọdún méjì ọmọ àsìkátà àti Kẹ́mi kó tó dọdún méjì ẹ̀yin gan ti máa kú. Ikú làgbà èèyàn tó bá sọ pé ìgbéyàwó Priscilla àti Juma máa scatter, onítọ̀hún máa kú kó tó dọdún yẹn. Kò dẹ̀ ní scatter pẹ̀lú ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run máa polówó fún yín because kí làwọn ọmọ ọlọ́mọ ṣe? Ẹ̀yin fẹ́ kó da fáwọn ọmọ tí yín, ẹ fẹ́ kó da fáwọn ọmọ ọlọ́mọ. Ṣé èèyàn kan ló bà ayé ọmọ yín jẹ́ ni? Ọmọ yín tó ń kọrin kí ló dé tó jẹ́ pé ìràwọ̀ ẹ̀ tún wọ mi náà ni? Ìgbà tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ ìyá ẹ̀ ò dáa. Iṣẹ́ ọwọ́ yín ò dáa. You can have issues with somebody, but imagine going for their children. No. Àti Kẹ́mi, if I have issue with you, kí máa lọ fún Káyọ̀dé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún mi? Ká máa ṣépè burúkú fún Káyọ̀dé. Tí bá rí pé ó ṣe kíní kan, you know, he's immature. Bẹ́ẹ̀ ṣe tó ṣe gbéńlé olówó tó. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bójú bàbá yín jẹ́. Tẹ́ ti bójú bàbá yín jẹ́ kí láti ẹ̀ sọ. Bàbá àtọmọ gan ti bójú ara ẹ̀ jẹ́. Rejected family member, they rejected you gbogbo bí náà ti ń kọ̀yìn. Gbogbo bí lẹ́tì kàbùkùn bọ̀. Ẹ wo bí Saida Bush ọmọ girl, voice of the girl child, ọmọ kíní kan. Ẹ wo bó ṣe bójú yín jẹ́. Pé báwo láyé yín ṣe bàjẹ́ bí eléyìí. Ẹ wá ń sá kiri. Ẹ nílé ẹ lọ́nà ilé ògbà yín ọ̀nà ògbà yín ìrìn àjò gbogbo ẹlẹ́kọ̀ọ́ sá. Ṣé kẹ́ńtẹ́ àbí kí lẹ ti pé Ghana àkọlẹ̀ sọ pé tó wà sí. Ìlú òyìnbó ẹ lè lọ, Nàìjíríà ẹ lè lọ. Ẹ wá há sí African country káàkiri.
ẹ wá ń rìkọ́ọ̀dù kí ẹ tún ti bá wọn ṣe politics ń bẹ ṣe rí ògúlùtù náà máa sọ payín jọkàn wọ́n máa fògúlùtù payín ni ẹ má wọrí ẹ máa ganu sí nǹkan tó ń bá pín in sí kí ló dé náà kind of wicked woman is this very very wicked kó máa bà nǹkan jẹ́ nìkan ló mọ̀ ẹ̀yin àgbà òfò àgbà játijàti ẹ má wọrí gbogbo nǹkan tẹ́ ṣe gbogbo ẹ̀ ló ń kọ sílẹ̀ gbogbo ẹ̀ ló ní ẹ máa jẹ̀yà ilé ayé ẹ máa jẹ́ kẹ́ tó kù.